ṣe wọ́n èbò lè wà náà. Ó dà kó fẹ́ gbálẹ̀ ní bá pọ́n àwọn onígbàlẹ̀ bàbá wọn gbà. Ẹgbẹ́rẹ́ òṣùwọ̀n ló ń gbá. Kí lẹ ṣe? Ibo lè ń sá. Yé ìlọ́pọ̀. Mo dáhùn lọ. Kí ló ń gbá? Kí ló ń bò ṣe gbẹ́rẹ́? Wọ́n ní ọ̀sẹ̀ kọ́kọ́ ṣe máa dáná mi ò mọ̀ nígbà lẹ́yìn kọ́ ló máa fọwọ́ fún ẹ kọ́ ló máa fi. Orúkọ mi ni Akíntádé Adérónkẹ́, popularly known as Monchocho. Well, orúkọ Monchocho yẹn ọkọ mi ló fi Monchocho save number mi lórí phone yẹn. I think that was 2018 after àkọ́kọ́ pàdé. So mo máa ń bèèrè lọ́wọ́ pé kí ni ìtumọ̀ orúkọ yẹn Monchocho because èmi ò mọ ìtumọ̀ ẹ̀. So I had to go online to go and search for the meaning and ìgbà tí mo search mo rí pé bí ẹni tó díẹ̀ sí yàn ṣá. So ìgbà tí mo kọ́ wá social media mi ò fi Monchocho yẹn ṣe orúkọ tí mò ń jẹ́ lórí social media. Ìgbà yẹn mò ń jẹ́ Adérónkẹ́. So at some point mo change orúkọ mi sí mọ́mì Ryan because orúkọ mọ́mì nìyẹn. So later mo rò pé mo jẹ́ nǹkan tó yẹ pé ó wù mí kémi náà ní orúkọ tó máa fi máa pè mí ẹ mọ̀ kéèyàn ní alias bí a nickname àbí mi sẹ̀ mọ́ yẹn máa ń pìtẹ̀. So ó wù mí small pé jẹ́ kí n try láti lo orúkọ yẹn and ìgbà tí mo dẹ̀ lo mi ní parọ́ onífẹ̀ẹ́ sí gidi gan ni. Kí ló ń ṣe bí báyìí? Ṣé o rá àwọn tó wá tán wá ń ṣe àwọn. Àwọn wo ni ẹ? Ṣé wọ́n ti lọ ni? Àwọn wo? Àwọn tó ń ṣe àwọn ọmọ ẹgbẹ́ ṣẹṣẹ ìlẹ̀bí tán ṣe àwọn amówèrè. Àwọn waste speaker tán wá kó waste tó wà bí báyìí. Ṣé waste speaker àwọn tó wà yẹn ni? Tọmọ ṣọ orange yẹn. Ayé o. Mo ṣe gbọ́ báyìí tọmọ báyìí mo sáré gbọ́. Tó fi gbé ìkan tí ń ṣe báyìí. Ẹnìkan kò ṣe mí. Ṣé wọ́n ti lọ sọ̀rọ̀ náà? Nígbà tó ń ṣe wèrè báyìí tó wá ń sá tọ̀. Ṣé wọ́n ti lọ sọ̀rọ̀? Ó wá wọnú má lè wọ bí báyìí gan. Ṣé wọ́n ti lọ? Ṣé kí n dán kọ́kọ́ mi bọ́ wèrè ni? Ṣé kò wọ́n ṣàwọn ẹgbẹ́ ṣe child ladies mọ́ wèrè ni? Storyteller yẹn ò sí bẹ́ẹ̀ o but mo ríra mi gẹ́gẹ́ bí òṣèré because èmi náà mo ti feature nínú àwọn eré kan gbọ́dọ̀ pé ẹgbẹ́ mi náà máa ń pè mí wá sí set kò wù mí láti jẹ́ pé kí n máa ṣe eré orí ìtàgé because ọkọ mi ò nífẹ̀ẹ́ sí so but ẹ̀gbọ́n mi máa ń pè mí wá sí orí movie set ó dà pé ní movie kan tó show ní After Magic gbá 2 months ago mo wà lára àwọn tó wà ní inú movie yẹn ṣá but mi ò nífẹ̀ẹ́ sí. bó ṣe rí ìgan pẹ̀ kán pẹ̀ mọ́ waste mi. kókó èmi mọ́ waste dọ̀tí. bó ṣe rí yìí kí ló ń fi ṣe ọlọ́fà iná ni ẹni kí ló ń fọwọ́ ṣe lọ́rùn. àwọn tó ń ṣàwọn náà torí ọkùnrin náà ṣe rí ara ìṣọ́ra ẹmọ ẹgbẹ́ náà ni pé. ìṣọ́ra. ṣé wọ́n ti lọ kí n bọ́ síta. o ní the reference o. lè má ti bá wo ṣé mo ṣe wèrè ni. TikTok lifestyle ó yàtọ̀ sí reality because mo máa ń ní ìṣù pẹ̀lú àwọn èèyàn tó bá meet me in person they be like báwọn ṣe máa ń picture mi online bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe rí in person so I was like social media TikTok tí mo wà mo fẹ́ dàbí wà pé ẹni tó jí láàárọ̀ tó lọ sí shop torí kó lè rí owó bẹ́ẹ̀ náà ni nǹkan tí mo ṣe lórí social media because social media lèmi ti ń rí owó you understand so èmi ò rí social media bí wá pé mo fẹ́ wà ń bẹ̀ pé because mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí káwọn èèyàn mọ̀ sọ pé àwọn ọmọlédì mo wà ń bẹ̀ nítorí pé mò ń rí owó to me mo wà ń bẹ̀ nítorí pé bẹ̀ mo ti ń rí sọ̀fífọ́ mu tọ̀dọ̀ tèmi you understand so life tí mo live ní social media life tí mo live bẹ́ẹ̀ ni pé owó lè wọlé sometimes tí bá ronú content mi kì í wà after báwọn èèyàn ṣe mọ̀ mí ó ṣe go viral sí nǹkan tí mi máa lọ ń check ni owó tí mo ti realize pẹ̀lú fídíò yẹn mi ò wá after pé I want people to know me I want to be popular no owó yẹn ló important. ìyàwó ilé tí kò níṣẹ́ ni mí nǹkan máa ń sùn mo máa ń jí ni tí bá ti gbé ẹ̀yìn màá sáré ṣe content màá sùn díẹ̀ tí bá ti jí padà máa lọ wo views tó ti ní màá fi wò bóyá oye tán máa sọ fún mi that's what social media to me is all about àti mo kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn ó ní àkáǹtì mo kọ́ nígbà tí mo wọ TikTok wọ́n gba àkáǹtì yẹn lọ́wọ́ mi because mo ṣáà máa ọkọ mi ò like máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn so tí n bá ṣe fídíò sí TikTok ẹ̀rù máa bà mí pé kọ́kọ́ mi má rí fídíò yẹn tí bá ṣe fídíò gan mi kì í lè post ẹ̀ sí WhatsApp status but then àwọn èèyàn tiẹ̀ tí mọ̀ mí rárá tí bá kàn post fídíò mo kàn post ẹ̀ pé for fun ṣá so at some point wọ́n gba àkáǹtì yẹn lọ́wọ́ mi mo fẹ́ give up so wá ní àǹtí mi kan tán pè mí láàárọ̀ ọjọ́ kan pé àwọn lálàá sí mi páwọn rí pé ní social media pé mo àǹtí yẹn a kì í sọ̀rọ̀ like kì í ṣe pé a family gan bí àwọn area sister ṣá so wọ́n ṣáà sọ fún mi pé àwọn lálàá sí mi pé àwọn rí pé social media pé mo jẹ́ nǹkan láti bẹ̀ so ọjọ́ yẹn ni mo wá open another page pé kì í ṣáà tún push and ọjọ́ tí mo open page yẹn mo wọ 10k followers within 3 days and even page tó ń gbà lọ́wọ́ mi gan was just for 2k followers mi ò dẹ̀ kí n ní views but ilé tí mo padà open yẹn ó sáré fly lọ 10k followers within 2 to 3 days so
gbé wọn pé bí a kì í tún fún ní second thought kó dà pé òótọ́ ni nǹkan tí àǹtí yẹn sọ̀rọ̀ yìí fún mi ní 2019 so ó ti pẹ́ gan so ìgbà tó sọ fún mi ìgbà yẹn TikTok iṣẹ́ èdè kò tiẹ̀ tí àwọn èèyàn kò tí mọ TikTok báyìí tó fi di pé ó ti wá di nǹkan tí gbogbo aráyé mọ̀ sí. mo fẹ́ pé mo wà nílé mi ṣé mo pé mo wà nílé mi wọlé yàrá yìí mo wà nílé sẹ́ẹ̀ mo wà nílé mo sí ọ̀sẹ̀ mo fẹ́ pé mi jáde lé mi. wọ́n nà án nípa ọ̀dọ́bìnrin lánàá mo lọ sí ọlọ́run àánú alọ́la. kí ló dé àbí ìbùsọ̀ ẹ̀ náà àìsàn kí ló ń bí dára. mo kú o mo dára ìbùsọ̀ ẹ̀ náà lórí ìṣẹ̀wọ́ kí ló kò sí ẹ náà ṣé o fẹ́ kí ẹ máa jẹun àsán ni. nígbà tó mo ti mú bẹ́ẹ̀. ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ gbà yẹn fọwọ́ sí lóòótọ́ mo sọ pé owó wà kínní bọ́bọ́ yìí consider kínní so ìgbà tí mo kọ́ gba first owó tí mo gbà lórí TikTok tí mo fi hàn pé sórí pé owó wà lórí social media ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá support mi even àwọn content tí mo máa ń post wílé tí mo post pẹ̀lú ohun sí mi videos ago tó go viral táwọn bloggers gbé fún ara ìgan ló fún mi láì dá yẹn pé jẹ́ ká ṣe báyìí ọdún mo sì mi ò wà wí ẹ̀ but at some point tó di pé owó wọlé ó support mi ó fún mi ní full support like tí wọ́n fẹ́ lọ ṣe content níta gan ó máa fún mi láàyè láti lọ understand so nǹkan tó ti di pé ibi tí mo ti ń make owó lélẹ̀ ó ti fún mi full support any content máa ń ṣe pẹ̀lú ẹ̀ ó ready láti put in gbogbo best ẹ̀ láti support mi. àfojúsùn mi lọ́sẹ̀ di pé owó mo post content yẹn tó mọ̀ pé ó máa go viral tó bá dẹ̀ go viral owó tán máa sọ fún mi máa pọ̀ busy tí mo ṣe post content yẹn èmi ò post ẹ̀ torí pé mo fẹ́ káwọn èèyàn mọ̀ mi mo ti sọ lẹ́ẹ̀kan mi ìfẹ́kẹ́ mi ti ẹ̀ wà after pé mo mọ̀ ẹ́ bíbá mi ò wà after ẹ̀ bóyá mo pé tó bá ṣe lọ sí lówó ṣe máa wọlé sí so oríṣiríṣi mo ṣe máa ń post content èmi nìyẹn and content yẹn ọkọ mi náà ló sọ fún mi pé jẹ́ ká ṣe so ọkọ mi wà aware mo sì mi nìkan mi ò wà in picture so and normal bó ṣe máa react náà tó bá ṣẹlẹ̀ náà ní real life náà ṣe react lórí TikTok mi so sí mi jẹ́ nǹkan tẹ́ pé wọ́n bù ú. ẹ ṣóònù kán ṣóònù ẹ nà máa ṣe fídíò ni. wọ́n á sẹ́ẹ̀dì owó yẹn tó ní mẹ́lẹ̀ tó kún yà ó. ẹ bó ṣe wọ́n mi mú sọ pé lè ṣe máa ṣe báyìí. máa ṣe. ó yà ẹ̀ṣẹ̀ ń gbà yẹn. ẹ wò máa sẹ́ǹdẹ̀ sí yín sìn. kí ló ṣe yín ṣe ń gbé ni àbẹ́fẹ́ ké. ẹ sunkún náà ẹ wò wọn sunkún jàre ẹ ṣe kéjọ ìwọ̀n àtẹ́yìn náà tí wọ́n á ń ṣe slow slow. kò yí sí láti sunkún náà ni. bí ẹ wò ẹ má wọrí wọn ti láwọn ò lè ṣe ẹ ṣe ń gbà yẹn kí ni ẹ tí wọn fìlà yín jìyà frank mọ ni. torí ẹ mi olùkọ́ dáhùn sẹ́ni fún túbọ̀ kẹ́tọ́ kọ́mù sí ká lójú mi kí ni òṣìṣẹ́ náà prank òṣìwọ́ ni yá apẹ́rin yẹn. ó rí i pé mo ṣe content náà lọ ni o ìkọ́ èmi ò lè stop ẹ o owó ń wọlé o ẹ̀sán kò owó ń kókó so èmi ò lè stop ẹ ní the next 5 years mo rí i pé kí n wà ní better place but mi ṣáà lè fi content creation yẹn sílẹ̀ because tèmi ti ń lówó mi tí n bá ní àǹfààní láti bá ẹnikẹ́ni ṣiṣẹ́ pọ̀ lórílẹ̀‐èdè yìí ó máa jẹ́ Ọbádáre Akínadé because ẹ̀gbọ́n yẹn ti jẹ́ nǹkan tẹ́ pé wọ́n ti support mi láti ilẹ̀ mo tún máa even gan tó bá ríyàn tó fẹ́ ṣiṣẹ́ ó máa pè mí síṣẹ́ like wọ́n máa ń dárúkọ mi ní àárín àwùjọ tẹ́ pé mi go expect lórúkọ mi ti lè dáhùn rárá so tí bá wà opportunity láti ṣiṣẹ́ pẹ̀lú ẹnikẹ́ni ó máa jẹ́ Ọbádáre Akínadé. Àmọ́ tí mo lè gba àwọn tó ṣẹ̀ ń bọ̀ ni pé ká má give up because at some point èmi náà fẹ́ give up èmi ò ríra mi gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe rí mi yàn pé mo sọ lẹ́ẹ̀kan pé mo ríra mi nírí pé ẹni tó jí láàárọ̀ tó lọ síbi iṣẹ́ torí kó lè rí owó bẹ́ẹ̀ ni mo ṣe ríra mi lórí social media pẹ̀lú káwọn kan wà tẹ́ pé wọ́n kàn lè ní passion fún láti káwọn èèyàn mọ̀ wọ́n pé àkànmọ̀ káàkiri ẹni báyìí so tó bá mọ̀ pé irú kan bẹ́ẹ̀ yẹn lórí lọ́kàn o ò ní give up ní o because ẹ̀ẹ̀kan mo lákàntì kan lọ́gbà lọ́wọ́ mi ó tàkàntì mẹ́ta tí mo open lórí app yẹn tó yẹ pé tí n bá ṣe open rẹ̀ wọ́n máa ń bá ní but I did not give up because mo ní passion fún nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ but kò pẹ́ tí passion yẹn fi pọ́n mi lọ́kàn because ọkọ mi gbòòrò nífẹ̀ẹ́ sí so ìgbà tó yá mo wá wò pé means of survivor ló jẹ́ fún mi
so advice mi fún yín ni pé tó bá open account kan tó bá gbà lọ́wọ́ ẹ̀ má fi lẹ̀ pé no ó ti sú mi má give up o na ó give up kọ̀kọ̀. kí ni. wá àtẹ̀sí rí ẹ. sí kí ni yóò lè pàṣẹ fún ni. ṣáàbì amọ ní ẹ báyìí. àbí àwọn òṣìṣẹ́ báwo. ọmọ ẹ ó ń ké inú yóò wà bíbá òun ṣe fídíò. yẹn ń play ìlú lábáyé fún. ẹ gbé dání. ayé ìṣòfò tún wà pọ̀ ló ń bẹ́ à àbórí ń ta wọ́n tà lórí ẹ̀ ló ń bẹ́ à. kí ló ṣe ẹ tó mọ̀ ta ní ẹni. underwear no dey wetin come dey ṣàlì tẹ mọ̀ bọ̀ náà. bọ́lá ní. èmi máa ń ṣe content mi bíi wọ́n máa mú kó ni because ẹ bá check àwọn videos mi dáadáa ẹ máa rí pé ó rí ẹ̀kẹ́tẹ́ lórí mi kí n báyọ̀ ṣiṣẹ́ and the only person tí mo pín bá ṣiṣẹ́ ni àǹtí Àbákẹ́ because she happens to be my padi so àjọ máa ń ṣe content papọ̀ you understand but now àgọ́ ṣe content papọ̀ because wọ́n ti padà sí Àbújá èmi dẹ̀ wọ́n bá dùn so wọ́n kọ́ mi àjọ máa ṣe content àmọ́ sí mi tí mò ń lò wọ́n máa tó padà so mi lè rí wọn sí mi as content creator náà so but subsequently ṣá mo máa bẹ̀rẹ̀ sí ní bá àwọn other content creator ṣiṣẹ́ mo rí ní rí pé mi ní pẹ́ láti máa bá àwọn tó kù ṣiṣẹ́ ṣá wọ́n pọ̀ gan lóòótọ́ bí mo ṣe ń yádùn wọn ni pé owó lèmi wá ẹ̀rùn pọ̀pọ̀lọpọ̀ wà tẹ́ pé fame ṣé láwọn míì wà tẹ́ pé tó bá jáde lára àwọn tágbọ́n ṣe content yìí wọ́n fẹ́ káwọn èèyàn máa sọ pé mo mọ̀ ẹ́ níbi báyìí I know you on TikTok èmi ò kín sometimes gan mo like láti fi aṣọ bojú tí mo bá wà ń gbòòrò ọ̀sẹ̀ mi ò fọ́ fún àwọn kan bẹ́ẹ̀ yẹn ṣe ọ̀dì sàmbà kún àtẹ̀ pé nǹkan fẹ́ nìyẹn káwọn èèyàn mọ̀ wọn káàkiri but èmi mi ò rí anybody pé bí à ń kọ́ mi compete pẹ̀lú anybody torí views yẹn bí views lè lèmi bá compete ṣá mi ò bá ní content creator compete. orúkọ mi ni Akíntádé Adérónkẹ́ mo jẹ́ ìyàwó ilé tí mo dẹ̀ sí ní ọmọ méjì mo jẹ́ ẹni tó ní akíkanjú tí mo dẹ̀ fi ọkàn sí nǹkan tí mò ń ṣe torí pé mo mọ̀ pé ọ̀nà àtijẹ àti mu mi ibẹ̀ náà ló wà so mi ò ní any other option I have to be energetic and I have to put in my best. orúkọ mi ni Akíntádé Adérónkẹ́ popular known as Monchocho ẹ máa wo tẹlifíṣàn Orisun. bébì tí ó ń sùn ní wá. tí ó sùn ní iṣẹ́ ìpè àgbọ̀ tó wà ní kíṣì ti pọ̀ tó dọ̀tí ṣé ò ń gbọ́ so wàá fọ gbogbo àwọn abọ́ yẹn iṣu láti máa dé wàá ṣe wàá bẹṣu wàá ṣe ata ló máa fi jẹ àbí kí àbẹ́yìn ata sì wà ókè wàá lọ ata yẹn náà and tó bá yẹ tán jọ fast so that abọ́ tó wà nù àwọn aṣọ ọmọ tó wà nù bedroom tí mo soak láàárọ̀ wàá fọ yẹn náà títí yẹ àfọ everything bí wọ́n sáré lọ bẹ̀rẹ̀ báyìí. Okay. Bí ọdún. ẹ̀sán mi. kí lè dúpẹ́. Bí ọdún. ẹ̀sán mi. tẹ́lẹ̀ ọ̀rẹ́ ṣe ni. Kí ló bẹ̀rẹ̀ sínú kíṣì? no pẹ́sẹ́rẹ́ fọwọ́ nìkan ń pẹ́ Àbọ̀ wo fẹ́ lọ fọ̀? O dẹ̀ sọ̀rọ̀ sọ pé àbúrò ọmọ rẹ ni kó lọ fọbọ́ fún ẹ. Àbọ̀ kéde kó lọ wá fọbọ́ kó tún sọ kó lọ wá fi sùn. kò gbọ́dọ̀ máa fi tán sí i. Kí ló gbọ́? sáré lọ jàre dáhùn. kí ló ṣẹlẹ̀. Sórí ẹ pé ṣá. sórí mi pé. Kọ́kọ́ ẹ̀ máa lọ máa fọ abọ́ fún ẹ kó jòkó sínú kí ló ń kó bá wọn. a ṣe ṣọ́ àdìta sí. Torí kí? Lọ́dún tẹ̀lé ló ṣe rẹ̀. So ó ṣe é ṣe kí n tó débi ilé àbí? Èmi ò lè gbà mi ò dájẹ́ mi ò lè gbà. Wọ́n jẹ́ ìdílé mi lórí. Wọ́n ti bá jókòó síbi àtìyá yẹ kí máa wù ẹ́ kọ́ máa rán kọ́ ní sẹ́bẹ̀rẹ̀ ṣe. Bẹ́ẹ̀ mọ̀ ní kí sì yẹn o. Báyìí kì í bínú sí ẹ o. Lọ́dún tẹ̀lé ló kí sì yẹn. ẹbí ta fẹ́ bínú fọ̀nkọ́ tó fẹ́ fọ̀ kí á jàre. ìmọ̀kan tó kàn yín. Kí ló tó lẹ́nu? Kí bí ọgá ìlòkìṣẹ́ kò wúlọ. Mọ́dà ní ọ̀rọ̀ gbálẹ̀ ṣe gbálẹ̀ ní. Mọ́dà lòkìṣẹ́ ọ̀tọ̀ fún ẹ o. Mọ́dà fà mọ́ lòkìṣẹ́ wọ́n lè wà náà. ó yà kó fẹ́ gbálẹ̀ ní bá pọ́n àwọn onígbàlẹ̀ bàbá wọn gbà. Ẹgbẹ́ náà ṣùgbọ́n ló gbá. kí lẹ ṣe. ìbòlẹ̀ ẹ̀ gbà. yé ìlọ́pọ̀ Kí ló gbá? Kí ló gbó? Wọ́n ní o fẹ́ kọ́ sí máa dáná mi ò mọ̀ nígbà lẹ́yìn kọ́ máa fọwọ́ fún ẹ kọ́ máa fún mi.